Mo kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá o. Mo kí yín nílé àti lóko àti lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin ọmọ aládé, mo kí gbogbo ẹ̀yin ọmọ olóyè. Ọ̀rọ̀ kékeré náà mo fẹ́ sọ o. Ọ̀rọ̀ bàbá wa, brother wa, ẹ̀gbọ́n wa, K1 the ultimate. Tó tún jẹ́ àwọn àbúrò ẹlòmíì, tó dẹ̀ jẹ́ ẹ̀gbọ́n ẹlòmíì. Ṣé rí, mo rí ọ̀pọ̀lọpọ̀ comment but mo kàn wò pé kí n ignore àwọn ọ̀rọ̀ táwọn onísọkúsọ kan sọ ní orí page Facebook àti TikTok mi. Ọ̀pọ̀lọpọ̀ mọ̀ pé wọn ò mọ̀ túmọ̀ kan tó ń pè ní fans láyé yìí. Wọn ò mọ̀ túmọ̀ tó ń pè ní fans. Ẹ jẹ́ ká ti ọ̀dọ̀ àwọn olórin bẹ̀rẹ̀. Lọ́dọ̀ tèmi ní Nàìjíríà lénìí, tó bá ní ká múyàn, pé kán ní ká mú olórin, pé ká fọwọ́ sọ̀yà, tí bá ṣe mú Wasiu Ayinde, màá máa mú Saheed Òṣùpá, màá máa mú Paso, màá máa mú Atawẹ́wẹ́, màá máa mú Màlà, màá máa mú Taye Currency. Bó ṣe rí, nǹkan tí mo kàn rò pẹ̀lú ọ̀rọ̀ àwa ọmọ Yorùbá ni wípé ọ̀pọ̀lọpọ̀ ní ego ló ní, kódà àwọn tó ti ẹ̀já àbúrò mi gan sọ wọ́n ló ní ego ní kíní kan ẹjọ́ tó rọ̀ lọ́n. Kí ni ego? Kí ni ìgbéraga? Ìgbéraga pé oríṣiríṣi. Now, the only way tó lè fi sọ fún mi pé Ààrẹ Almaroof ń ṣe ìgbéraga ó ní pé kémi àtẹ́jọ́ dúró, tó dẹ̀ yẹ pé mo mọ̀ pé gbogbo nǹkan tí mo wọ́ọ̀tì nínú àkáǹtì mi l'Amẹ́ríkà ò ju 25,000-30,000 lọ. Mo dẹ̀ mọ̀ pé wò ó tí ì ní 5. Mo wá ń sọ fún ẹ pé ìwọ tó lówó tó mi, ó tó wà lọ́wọ́ tèmi jowó ẹ lọ. Ó kájọ jókòó kí wọ́n gbé mọ́tò 2010 sílẹ̀, kémi gbé mọ́tò 2022 sílẹ̀. Níbi tá a bá ti ń argue, màá máa fọ́nbù fún Ọlọ́run dá ẹ̀mí ní irú ẹ̀dá bẹ́ẹ̀. Ṣé wá rí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá, ẹ̀yin ọmọ ní kọ́mẹ́ǹtì òfò, ẹ̀yin kọ́mẹ́ǹtì dẹ̀dẹ̀rìn lórí ọ̀rọ̀ K1. Màá put it straight fún yín. Ẹ̀mọ̀dí tí màá fi put it straight fún yín ni pé ẹ jẹ́ kí kọ́kọ́ jẹ́ kí nǹkan kan yé yín o. K1 the ultimate, mo rí àwọn dẹ̀dẹ̀rìn because ẹlòmíì náà tá bá tẹ wọjọ́ orí ẹlòmíì tó bá ń báyàn sọ̀rọ̀ kò yẹ kí èèyàn máa dáyàn lóhùn. Bọ̀ àwa máa sọ ilé. Àwa máa sọ ilé. Àwọn ọmọ kéékèèké, àwọn pínísín, ẹlòmíì tó yẹ pé ìgbà tí Wasiu ti ń kọrin gan wọn ìbí, ìgbà tí Paso ti ń kọrin gan wọn ìbí, ìgbà tí ọmọ mi King of Music tó ti ń kọrin, Òṣùpá Akóredé Mandator tó ti ń kọrin, wọn ò tí ì bí ọmọ ẹlòmíì. Irú àwọn ọmọ yẹn náà máa wá sórí kí náà máa bá wa sọ̀rọ̀. Ìwọ tó jẹ́ pé òṣèṣẹ́ mo mọ̀ fẹ́ sọ̀rọ̀ sí mi, kan fẹ́ dárúkọ yín wèrè. Mo ti gbé picture yín lórí Facebook. Wọ́n ní ká sinmi la ṣe dákẹ́. Àwa kò nu ẹni tó ń ṣe show tó ń dúró dowó. A máa blast ìyá anybody ní àwo. Èmi ò rányàn ṣẹ́. Ó ti yé yín. But ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà. K1 the ultimate jẹ̀bi confirm, àmọ́ kó jẹ̀bi. Kí ló dé? Ó ti ẹ̀tọ́ yìí tẹ́ ẹ jẹ́ ìyá. Àbíamọ tó yẹ pé lẹ́yìn tẹ́ ẹ bá dóko tán, odidi oṣù 9 lẹ máa fi gbé wa, odidi bí ọdún 3 lẹ máa fi pọ̀n wá. Kódà ń sìn gan ọmọ 14 years ò tí ì gbọ́n, 15 years míì gan ò ì gbọ́n. Ó sì ń gbowó ọbẹ̀ lọ́dọ̀ mọ́mí ẹ̀, ó ń jẹun lọ́dọ̀ mọ́mí ẹ̀. Ìsọ̀n làkìgbà tá a wà ń bẹ̀rẹ̀ ta ti gbọ́n, ta ti bẹ̀rẹ̀ sí jámánjámá. Àwọn míì dẹ̀ ti gbọ́n. Bọ̀ tá a bá ro gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀, ẹ kàn máa wá nítorí ẹ bá ti rí dátà, máa tẹnu mọ́. Ẹlòmíì kẹ̀rẹ́ ìlú òyìnbó yìí ló wà. Ìkan sọ fún mi pé ààrẹ ṣe bá jọ wà l'Amẹ́ríkà ní orí ẹ̀ ò pé. Nígbà táwa lọ jọ wà l'Amẹ́ríkà, so ikú Wasiu ni wọ́n ń wá. Gbogbo ẹnikẹ́ni tó bá ń gbàdúrà pé kí Wasiu kú, àbó ń gbàdúrà kó Òṣùpá kú, àbó ń gbàdúrà kí Paso kú, ìwọ máa kú síwájú wọn. Ẹ mọ èèyàn tó ti kú lánàá, ẹ mọ èèyàn tó ti kú lẹ́ni, ẹ mọ àwọn tó máa kú láàárọ̀ la. Èwo ló ṣùọ̀ fún nínú èmi àti yín tájọ́ ń sọ̀rọ̀ ipa àmà dàárọ̀? Kí ló ń ṣe yín náà? Ẹ̀rọ rí K1 the ultimate jẹ̀bi confirm. Àgbà bẹ́ẹ̀ ó jẹ̀bi. But after tí màá yẹn jẹ̀bi kò tó 24 hours, this man come out and apologize. What else do you want? Ẹ̀yin ẹlẹ́nu òṣì kí lẹ fẹ́?
ẹ jọ ẹ sọ nǹkan tẹ́ ẹ tún fẹ́ lẹ́yìn apology kò sí nǹkan míì tẹ́ ẹ tún fẹ́ àfi ẹ̀tẹ́. Mo lè support K1 dìndìnrín kan sọ fún mi bẹ́ẹ̀ yẹn ó ní ajẹ́rántí orúkọ ẹ̀ ó dà pọ̀ mọ́ ìlú mi ló sọ fún mi pé èmi máa ń lọ wájú lọ ẹ̀yìn ibi tẹ́mi bá fèsì kọ́ ni wọ́n máa fèsì gbogbo wa ò lè rí bákan náà nítorí pé tó bá jẹ́ ẹ mọ̀ bó ṣe máa dùn ìdílé K1 tó bá yẹ pé plane gé orí ẹ̀ bọ́lẹ̀ lánàá yẹn ni níjẹta yẹn ni gbogbo yín ò ní máa sọ̀rọ̀ báyìí. Mo ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ bàbá wa K1 the ultimate olówó tẹ́ ẹ bá ti ń kọni fún náà ká máa kọni fún o àwọn wèrè tó ń jọta yín pọ̀ o àwọn kàfà kan ti jáde àníkò apologize o apologize wọn ló wá apologize for ordinary person. He did not apologize for ordinary person, he apologized for the whole world. Ṣé ìgbóyìnbó ni àwa tá àti ẹ̀ kàwé gan-an ìwọ̀nba tá a kà á mọ̀ nǹkan tó sọ náà ó fi ń yẹ ipò òun apologize fún gbogbo the whole Nigeria and gbogbo fans both home and abroad. Níbo lọmọ Nàìjíríà wà tán tí mo K1 lẹ́ni ẹ dá mi lóhùn níbo lọmọ Nàìjíríà wà tí wọ́n ti mọ Saheed Òṣùpá lẹ́ni ẹ dá mi lóhùn níbo lọmọ Nàìjíríà wà tí wọ́n ti mọ Pasuma lẹ́ni níbo ni a wà. àwa ẹ̀sùn wẹ́wẹ́ gan tá a wà lórí kinní yìí ìwọ tó ò bá sí lórí rẹ́ẹ̀tì ló máa lóò mọ ẹni tó ń jà Ààrẹ Almaroof wọ́n ní tó bá ti rí píkṣọ̀ mi kò ṣàmì tẹ́ bá rí ẹ máa mọ̀ pa ààrẹ lélẹ́yìí ṣé mo kéré inú ayé ni ẹ̀yin ọmọ Yorùbá wàhálà yín pọ̀ wàhálà wa ó ti pọ̀ jù ìjì tẹ́ ṣe ta fi sáko Yorùbá nation náà nìyẹn anybody tó bá fẹ́ kàn fún mi èmi sáko ní Yorùbá partially ni nítorí pé mo rí pé gbogbo àwọn tá a jọ pera wa ní Yorùbá nation wọ́n bú wa oríṣiríṣi kan sọ̀rọ̀ mo mú náà ti gbogbo àwọn boys tájọ ṣe kíní àmọ́ Oǹdó kan tájọ ṣe wọ́n bọ́ta ààrẹ wọ́n tún fi mí pa ìgbà àtọlọ́ba náà wọ́n bọ́ta wọ́n fi mí pa wọ́n fọgbọ́n ta sí mi àtàwọn obìnrin àwọn tó wà ní Germany Holland wọ́n fi mí pa pé kí n jáde bọ́ mo wò pé ẹ̀ tó bẹ́ẹ̀ mo jìnnà sí yín gan àwọn kan dẹ̀ jìnnà sí mi náà èmi náà dẹ̀ jìnnà sáwọn kan àwọn kan ń lé mi lẹ́yìn èmi náà ń lára wájú èmi ò gbàdúrà kó bàjẹ́ fún gbogbo yín o. It's either you like it or not. Nǹkan tí K1 ń ṣe gbogbo alamọ̀ pé kò dáa bọ̀ tí kí ló dé tó jẹ́ pé gbogbo yín sọ pé ó ṣe ìgbéraga ẹjọ́ ṣó tí wá sẹ́ ẹ mọ̀ nǹkan tó ń pèlè ní ìgbéraga ṣá. K1 ò fẹ́ mi lówó òṣòwò kankan ti fẹ́ gbà lọ́wọ́ K1 the ultimate níbo mo tẹ̀ ti fẹ́ rí Wàsíù tí bá rí bàbá lẹ́yìn kí n lágbo kí bàbá tún ṣe ṣàwúṣe fún mi ọmọ làwa jẹ́ sí àbúrò làwa jẹ́ sí K1 the ultimate àdèmà gbà fún ni orin ta ti ń gbọ́ before ẹni olórin ni èmi ho ha ni mo sọ eléyìí kó ní pé wọ́n ní kọ̀nfàmù Olúfimọ́ là wá kọ̀nfàmù Olúfimọ́ even before Olúfimọ́ kò sẹ́ni tó láìkì pàṣẹ tó mi ẹ bèrè lọ́wọ́ àtàjọ ṣe kéré ládùúgbò ń sùn lérè kí ló ń ṣe yín láyé 1500 dánfó láyé 1500 deliver Jíbọ́lá nínú mọ́tò mi ò wáyé mọ́ya ní tèmi o mi ò wáyé mọ́ya ní tèmi ẹ lọ wo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ tẹ́ jẹ́ sẹ́ẹ̀tì mi àtọ́ wàásù lérè tó bá ń wò á máa wò pé kọ̀ǹfàmù làárẹ̀ sọ kí ló ń ṣe yín gbogbo jẹ̀ṣà ètì rẹ̀ dáńfó mi ń ná bẹ́ẹ̀ ó ná kílò ńlọ má ṣàmì ní dáńfó méjì tó ń ṣiṣẹ́ fún mi láì 1005 kí ló ń ṣe ẹ̀yìn rẹ̀ pé yìí ẹ̀yin tẹ̀sẹ̀ jáde tẹ́ ẹ̀ rówó rí tẹ́ ẹ̀ náà tí wàá ti torí pé ẹ ní opportunity lórí internet ẹ ní opportunity ẹ máa bá ẹgbẹ́ bàbá yín wí bí ò lè bá yín wí ẹ lòmí inú yín tó pè ní Yorùbá gan ìpá ló fi ń jí bàbá ẹ̀ that's why tí kò máa wá bèrè tó máa sọ fún mi pé alábòsí ni mí ìkan tún sọ pé ajẹ́pọ̀pọ̀nù ni bàbá òun ajẹ́ pé ìwà tí Wàsíù wù yẹn ẹ̀yin náà lè wù kò ní da fún yàrá ìyẹn ṣọgbó ló máa pa yín àbẹ́ ń ṣe èrè tí K1 bá ṣe nǹkan tí ò tẹ́ èmi lọ́rùn lọ́la máa bú kò sí nǹkan tí bàbá yẹn fẹ́ ṣe bọ̀ kí ló dé tó yẹ pé a rí òótọ́ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ ni pé K1 ṣe nǹkan tí ò da ó lè ṣe bọ́mọ yẹn ṣe fẹ́ cross bàbá yẹn ló da unprofessional kò sọpọlọ nù nǹkan tó ṣe ọpọlọ kò fi kó bá rẹ̀ ni obìnrin mo tiẹ̀ wo mo ṣe bàbá ti jẹ iṣẹ́ ọmọ yìí rí ni àbí bàbá ọmọ yìí ti ta sí bàbá òfun ṣe lówó pé jẹ́ kúkú yán kẹlẹ́ nǹkan ṣe rò pé tó bá pa tí Wàsíù bá kú ní level yẹn ẹ mọye gbèsè tán máa jẹ ọ̀rọ̀ máa kú lọ́rọ̀ pó bọ́ sí airline o ní right kámẹ́rà wà káàkiri gbogbo airline ó ń show everybody anywhere tó wà so what are you talking tó bá wà nù ó máa rí ẹ̀gbẹ́ ó máa rí wájú ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ nǹkan kan ẹlòmíì yóò gun du plane rí ẹ máa sọ fáwa àti gun more than 50 100 times kí ló ń ṣe yín náà ẹ lọ sinmi